àwọn ìbéèrè míì tá a máa ń béèrè lọ́wọ́ ara wa kì í ṣe pé a fi ń wèsì dátà ṣùgbọ́n yẹ ká máa béèrè ká fi máa sọra wa jí. Ẹ má bínú. Lẹ́ẹ̀kan sí i, ṣé nǹkan kan náà ni àwa àti àwọn ará bí tí wọ́n kógun ja orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n pè ní ìlú wọn? Ẹ má wulẹ̀ jẹ́ ká dènà pẹ̀nu, kì í ṣe nǹkan kan náà. Náà láìpẹ́ yìí tẹ́ ẹ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ gold mining, góòlù tó wà ní ilẹ̀ Zamfara lókè ọ̀yà lọ́hùn láàrin ààrẹ àti àwọn ará òkè ọ̀yà. Nínú ìmọ̀tara ẹni nìkan wọn náà ni wàhálà yìí ti ṣẹlẹ̀ ńgbà yẹn tí wọ́n ní wọ́n fẹ́ gbé ibi ẹ̀fọ́ góòlù wá sílùú Èkó ní South nbí. Táwọn ará òkè ọ̀yà faraya nítorí pé wọ́n ti dàyà dé, a sì ní wọ́n Nàìjíríà ní wá. Epo Niger Delta ó wúlò fún gbogbo aráàlú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ará òkè ọ̀yà yìí ni wọ́n ní ibùdó epo tí wọ́n ń pè ní oil well ní Niger Delta. Niger Delta ò sọ wípé torí pé ó jáwọn làwọn lépo kọ́mọ wulẹ̀ wúlò fún ẹlòmíì. Gbogbo ọmọ Nàìjíríà ló ń jàǹfààní epo Niger Delta oil. Now ọ̀rọ̀ yìí ló fà á tí ààrẹ Tinubu fi gbégi lé wíwá góòlù yẹn allegedly pé kán sinmi. Yàtọ̀ fún yẹn ọ̀rọ̀ ààbò wà nú ẹ̀ o, torí ibi tí wọ́n ti ń wa kinní yìí wọ́n ní àwọn agbésùnmọ̀mí ló ń dáàbò bo àwọn ará ìlú China tí wọ́n ń wa kinní ní ọ̀nà tí ò bófin mu. Àwọn China ló ń kówó fún wọn tí wọ́n fi ń ra nǹkan ìjà ogun, àwọn náà ní wọ́n fún wọn ní nǹkan ìjà ogun kán lè máa dáàbò bò wọ́n nígbà tí wọ́n bá ń wa kinní. Wọ́n á fẹ́ gba ọ̀nà ọ̀dọ̀ ìjọba bóyá nítorí owó tíjọba fẹ́ gbà, ṣùgbọ́n àwọn kan ti wà bíi kàbá. Ẹ mọ bí wọ́n ṣe máa ṣẹ́tù tó jẹ́ pé kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀. A lè sọ pé nínú ìjọba kò sẹ́ni tí wọ́n ń ṣẹ́tù, ẹni tí wọ́n ń ṣẹ́tù la lè mọ̀, nítorí pé tíjọba bá fẹ́ gbé ìgbésẹ̀ á lè tètè ṣe alábí fún wọn. Lára àwọn alábọ̀dé tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà ìran wọn náà ni ó sì jẹ́. Bẹ́ẹ̀ bá fi ọmọ olè sọ́lé yóò wọ̀nà fún bàbá ẹ̀ o, yóò wọ̀nà fún bàbá ẹ̀, yóò wo ọ̀nà fún àwọn ẹgbẹ́ ẹ̀. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kọ etí ikún sọ̀rọ̀ wọn. Ṣe làwọn gómìnà ìgbéra wọ́n lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àwọn gómìnà náà ti pé kán jẹ́ káwọn resume láti máa wá kán máa ṣe máìnì yẹn lọ láti máa wá góòlù yìí. Góòlù tí ò wúlò fọmọ Nàìjíríà tẹ́ ẹ ti fi ìmọ̀tara ẹni nìkan tẹ́ ẹ ti fi kó báńdíìtì wọ̀lú nítorí góòlù. Ọmọ South mélòó, Ìgbò ní Yorùbá ni, ló níbi tí wọ́n ti ń wa góòlù bí àwọn ṣe ní ibi tí wọ́n ti ń fọ góòlù bí àwọn ṣe ní ibi tí wọ́n ti ń fọ epo tó jẹ́ ti Niger Delta tí kì í ṣe tọ̀dọ̀ wọn. Gbogbo àwọn àlùmọ́ọ́nì yìí ni wọ́n ń yarí lé lórí, ẹ̀sìn lọ́kàn náà ni wá. Kí láǹfààní tí orílẹ̀-èdè yìí ń jẹ lára wọn lẹ́yìn kan kó tẹ́rọ́rìstì wọ̀lú kán máa lọ́gun ṣàríà? Bẹ́ẹ̀ làwọn olórí burúkú ẹ̀dá kan àwọn náà nú ọmọ Yorùbá wọ́n ń pariwo ṣàríà, wọ́n fi tòṣèlú bọ́. Kódà àwọn tó fi ń campaign wípé àdìtàn bá wọlé àwọn ò fi ṣàríà sí. Ṣé ṣàríà jẹ́ àṣà wa nílẹ̀ Yorùbá? Gbogbo rádaràdá yóò ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò. Ó ṣe wá jẹ́ pé ọmọ Yorùbá nìkan láláyé bàjẹ́ tẹ́ ń lọ́gun ṣàríà. Kí ló dé? Gbogbo ṣàríà yìí náà kò sáǹfààní kankan tá à ń jẹ lára àwọn oníjàgídíjàgan tí wọ́n mú ẹ̀sìn wá yìí. Kò sáǹfààní kankan tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń jẹ lára wọn.
wọ́n tún wá ń gbé ṣàríà bọ̀ láti fi kó wa lẹ́rú sábẹ́ ẹ̀sìn èyí tí wọ́n ṣe fáwọn haúsá etí ọmọ yorùbá mi ò dé là. bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣe kọ etí kó sọ̀rọ̀ tán sọ tí wọ́n yé wọn bó o lẹ ṣe fẹ́ kọ́ntínú nǹkan tí a tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà tí ẹ̀yin sì ń gba tàwọn ẹlòmíì tẹ́ni tí ń yẹn o ẹ fẹ́ dáyàdé. For security reasons máìnì tí wọ́n ń ṣe lọ́dọ̀ wọn lórí gold yìí ni wọ́n ṣe kó àwọn bandits jọ tágbára ò ká mọ́. ibẹ̀ yẹn nìkan kọ́ là ń lọ nítorí àkókò. gbogbo ẹ̀yin gómìnà pàápàá jùlọ nílẹ̀ yorùbá tẹ́ni lọ́kàn láti gbé ṣàríà wọlé yorùbá. kíní kan ni mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ mọ̀, ẹ kọ́kọ́ ní ìbẹ̀rù ọlọ́run lọ́kàn, torí pé à ń sọ pé ọlọ́run lẹ̀sìn, ẹ kàn fẹ́ fi kíní ìdá ìṣekúpani àti ìfẹ̀míṣòfò sílẹ̀ ni. gbogbo ọmọ yorùbá tó bá lọ́wọ́ sí ṣàríà a sọ pé ìdílé mùsùlùmí náà láti wá o. àìmọye èèyàn tó jẹ́ pé mùsùlùmí ni ṣùgbọ́n èèyàn gidi, èèyàn dáadáa ni. mo kàwé òkan làákàyè ni. kò sì wọ́pọ̀ nú ọmọ yorùbá tí ìṣolórí pípé, bó tiẹ̀ jẹ́ pé àwọn olórí burúkú kọ̀ọ̀kan wà nù wọn. a sọ pé ṣàríà ọ̀dà, a kọ̀ndẹ́ẹ̀mù ṣàríà, ṣùgbọ́n kò wúlò fún wa nílẹ̀ yorùbá. ẹ jẹ́ káwọn oníṣàríà ó máa ṣe ṣàríà wọn. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ nǹkan yorùbá, àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó yẹ kẹ́ ẹ gbájúmọ́, ṣùgbọ́n torí ẹ̀sìn tẹ́ ẹ ti gbà tí kì í ṣe ẹ̀sìn ti yín, ẹ fi bàbá yín lẹ̀, ẹ ń sin bàbá oníbàbá. kí ni ìpìlẹ̀ àwọn ẹ̀sìn tá à ń sọ ń pa yìí? ṣe gbọ́ nǹkan tó ṣẹlẹ̀? àwọn ẹgbẹ́ ọmọlẹ́yìn Christian CAN, mo dé sọ́dọ̀ yín ẹ̀ ń pariwo nítorí pé wọ́n ti gba ṣàríà ní Niger State, ẹ̀ ń diwọ́ mọ́ rí. ọlọ́mọ ṣe wá lẹ́ni tó máa sunkún, kò tí ì yá. ṣé bí mo gbé fídíò kan wá, arákùnrin kan tó jẹ́ Navy commander, mo sọ, mo sì tún máa tún sọ, tó ní ó possible kan kí wọ́n sọ Nàìjíríà di ẹlẹ́sìn kan. ṣé bẹ́ẹ̀ ń gbowó ọrẹ ni, ẹ̀dẹ̀ ń gbàdá mẹ́wàá. ṣé bẹ́ẹ̀ yìí náà wọnú òṣèlú, wọ́n ń ṣẹ́tù yín, ló jẹ́ kẹ́ ẹ dákẹ́ níjọ́ tí wọ́n ti ń pa àwọn ènìyàn kiri, tí wọ́n ní wọ́n ń pa kìrìsìtẹ́nì, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ní chọ́ọ̀chì ńlá látẹ́ ní auditorium. ṣé bí ìlú bá dùn lọ́mọ tálíkà ó rò díẹ̀ mọ́. ẹ kú àmójúbà káwọn auditorium yín yẹn kọ́mọ́dé họ́ọ̀lù ilé ìgbafẹ́. ẹ kú àmójúbà ìpariwo síta kí àwọn ṣọ́ọ̀ṣì yín yẹn kán má dáná sun. ẹ kú àmójúbà àìrọ́mọ ìjọ kankan tí ìdámẹ́wàá àti ọrẹ kankan ò dẹ̀ ní ti ọ̀dọ̀ yín jáde. torí tẹ́ ẹ bá dákẹ́, ẹ pera yín ní ẹgbẹ́ CAN. ó jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ alleged or not, káwárí ẹ̀yin pásọ̀ ńláńlá ìtẹ́ lórúkọ yìí kan rí mẹ́rin péré nínú yín kó bọ́ta pé à ń gbọ́ báyìí, à ń gbọ́ báyìí. kò ní í wọ̀ o, despite the fact wípé ẹ mọ̀ pé wọ́n ní wọ́n ti forúkọ orílẹ̀-èdè Nàìjíríà sínú ẹgbẹ́ IOC tipẹ́. ẹ mọ̀ n tó mean. ẹ dẹ̀ ṣe tán láti ju ẹ̀sìn yín nù fún ẹ̀sìn míì, wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn. àwọn pípù ìwọ̀n ọ̀bá yín mú léré, wọ́n ti wà nínú igbó káàkiri. àwọn tí ẹ bá wàásù fún tí wọn ò bá gbọ́, tí ẹ ṣe wàásù fún tí wọn ò gbọ́, tí ẹ bá pa wọ́n, àwọn tó bá ṣẹ́kù àfagídí gbọ́ kán jẹ́ kìrìsìtẹ́nì jù bẹ́ẹ̀ lọ. tẹ́ ẹ̀ bá mọ tó wà ńlẹ̀ oníkẹ́ lọ́mọ yìí. wọ́n fẹ̀mí àwọn kìrìsìtẹ́nì ṣòfò. ẹ̀ ń ṣe sáfíìsì lọ́jọ́ Sunday, ẹ lè declare one Sunday wípé ẹ jẹ́ ká fi anything tẹ́ bá tiẹ̀ fẹ́ fi ṣe, kẹ́ ẹ tiẹ̀ wá jáde, kẹ́ ẹ sọ̀rọ̀ ọkàn yín fúnjọba in a peaceful manner. káwọn tó ń gbé kinní yẹn bọ̀, nígbà tẹ́ ẹ kọ́ ẹ jáde, ẹ sọ pé no, kán mọ̀ pé àwọn people yìí náà kán dẹ̀ ra slow down.
wọ́n wá da àwọn tẹ́rọ́rìstì àwọn báńdíìtì sínú igbó, ẹ máa wọ abúlé kiri, ẹ máa pa wọ́n lọ. Ìṣẹ́jú mélòó wọ́n ti gbà ní Niger, Kogi wà lọ́wọ́ wọn, Kwara nǹkan bíntín, àwọn tájẹ̀tì wọn nù. Ẹ sì mọ̀ pé àwọn ọmọ àlè kan wà tó ní lọ́sùn, àwọn ọmọ àlè kan lọ́yọ̀ọ́ tí ń pariwo sàríà làwọn máa gbé wá tàn bá wọlé. Tí ì ké o, bẹ́ẹ̀ bá dákẹ́ tẹ́ ẹ̀ sọ èròǹgbà yín kí gbogbo àgbáyé ó gbọ́, ẹ sì máa ké. Nígbà tí a fi àyè sílẹ̀ fún àwọn péréte tí wọ́n da constitution rú mọ́ wa lójú, tẹ́ ẹ̀ dẹ̀ ń gbọ́ tí ò sí kankan bẹ́ẹ̀ ṣe popular tó, tẹ́ ẹ lórúkọ tó, ó ti wá sọ pé ìfẹ́ owó ló jọba lọ́kàn ẹ̀yin pásítọ̀ ńláńlá yìí. Ẹ sì láǹfààní àti lọ sí church àbí? Ẹ tí mọ̀ pé ogun ẹ̀sìn ó ti wọlé, ẹ ní lè jagun yẹn náà, torí pé tí wọ́n bá dé, tẹ́ ẹ bá bàbọn lọ́wọ́ wọn, tí wọ́n bá wọ́ṣe wá sí pé ẹ̀sìn tàwọn ní kẹ́ ẹ gbà, ẹ máa káwọ́ sókè ni. Bẹ́ẹ̀ bá wù yẹn máa wò. Ẹbí mo fi àwọn reverend father kan lórí fídíò kan náà, mo fi wọ́n hàn yín, táwọn náà tí wọ́n jáde ń ṣe the name of God. Ṣé ìjọba lẹ̀ ń bá sọ yẹn? Àwọn tó wà nù gbó mélòó ni, tí ó bá jẹ́ ọpẹ́lọpẹ́ àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n tún ṣe bẹ̀bẹ̀ lóńdó, èèyàn mélòó ni inú terrorist àwọn bandit yìí, lẹ́yìn kẹ́ ẹ gbọ́ pé wọ́n ti repent, èèyàn mélòó lágbára ìjọba, mélòó ni ẹ rí mú lẹ́yìn pé Trump tún bá wa strike? Bóyá lẹ rò pé ọ̀rọ̀ sàríà yẹn ṣeré ni, wọ́n ti gbé káyín mọ́lé. Ẹ̀yin gómìnà ọmọ ilẹ̀ Yorùbá tẹ́ ń campaign fún sàríà, àánú yín ò ṣe mí o, àánú yín ò ṣe mí. Bí ẹ bá campaign fún sàríà tẹ́ ẹ bá wọlé náà, tẹ́ ẹ dẹ̀ lo sàríà yẹn, ẹ padà kó sọ́wọ́ àwọn ará bí tó ní sàríà, wọ́n á fojú yín hàn èèmọ̀, ẹ dẹ̀ gbàbẹ̀ lọ. Ẹ padà jìyẹ, ẹ ti gbàgbé ìtàn Àfọ̀njá ní Kwara ni. Kábíyèsí ọba Àwó àti mufti wọn táwọn náà ń campaign fún ẹ̀sìn, wọ́n gbẹ́sìn lérí jù ṣẹ̀ṣe lọ. Ẹ jẹ́ sọ pé kò yé wọn. Wọ́n kó Fúlàní rọra, wọn ò mọ̀ pé ọ̀tá pọ̀ ju enemy. Kò yé wọn. Àwọn ará bí lè fi 50 years plan, kódà wọ́n tún lè juwọ́lẹ̀ ní ìsìn. 30 ọdún lẹ́ni, 100 ọdún lẹ́ni, 50 years ọdún lẹ́ni, wọ́n á carry out. Èmi àti wọ́n lè mọ̀ sí láyé mọ́, àfi tá a bá rà àánú gbà. Ọlọ́mọ sọ àdìrà dáradára. Irú ìlú wo la wà yìí? Níbi tí àwọn èèyàn péréte tí wọ́n ti máa, tí ò pé ó ti máa dààmú ọlọ́gbọ́n, tí wọ́n ti máa dictate lórí ẹ̀sìn, pé dandan ẹ̀sìn ilẹ̀ gbọ́dọ̀ ṣe ní ìlú tó lajú. Àṣìrẹ́ ní bá wa sọ fún wọn nínú ìjọba pé ẹ kúrò nínú gbó àwọn pípù yìí, tàbí kó tiẹ̀ bá wa dá sẹ̀ríà fún wọn, tàbí kí wọ́n tiẹ̀ wá jáde. Ó tiẹ̀ jọ irọ́, ó tiẹ̀ jó òótọ́, ká tiẹ̀ gbọ́ àwọn agbẹnusọ ìjọba tí wọ́n mọ́ bọ́ọ̀tà sọ̀rọ̀ pé ọ̀rọ̀ wọn fẹ́ ṣe dá sẹ̀ríà nìyẹn ò ṣeé ṣe o, ṣùgbọ́n nítorí pé àwọn náà mọ̀ pé pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àbí bákan ti wà nù constitution, ìyẹn ò ní ká má jáde sọ̀rọ̀ faraàlú. Àbáráàlú ò jẹ wọ́n lẹ́jọ́ ni, àbáwọn ni wọn ò jẹ́ aráàlú lẹ́jọ́. Ta ló yẹ kó pọ̀ sú àwọn tó wà nínú igbó yìí? Gbogbo ayé ń sọ allegedly wọ́n fẹ́ islamize orílẹ̀-èdè Nàìjíríà ni, wọ́n fẹ́ ṣígbá ni. Àdẹ̀dì sáf kẹ́ ẹ sọ fún wa pé kò sí ní tó jọ́ kò lè ṣẹlẹ̀. Bó ṣe wá ń lọ yìí, kí ni ìjọba fẹ́ sọ fáwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pa? Kí lẹ fẹ́ ṣe fún wọn láti dáàbò bò wọ́n tó bá jẹ́ irọ́ ní ọ̀rọ̀ islamization tíjọba ò dẹ̀ mọ̀ ń pa ẹ̀, ọ̀ tíwèé ìjọba ò mọ̀ ń pa ẹ̀, tàbí tíwèé ìjọba mọ̀ ń pa ẹ̀ tíjọba ò mọ̀ ń pa ẹ̀? Allege ni, allege ni.
ẹ̀yin pásọ̀ lọ́dítọ́ríọ̀mù ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin káàní ẹ pẹ̀lẹ́ o, àwọn pípù ṣe mẹ́yẹ bọ̀ lápò ni o, wọ́n ṣe mẹ́yẹ bọ̀ lápò ni, ṣe pé à ń pariwo ẹ̀ ẹ̀ ń ṣe bí ẹni pé ẹ̀ gbọ́, ọmọ ìjọ yín sì pọ̀, wọn ò gbọ́dọ̀ jáde tán ká gbé plákáàdì lọ́wọ́ pé ẹ mọ́ pa wá mọ́, àwa ò fẹ́ ṣàríà sí sovereign nation lélẹ́yìí ṣá, wọ́n fẹ́ sọ ìlú ẹlẹ́sìn mẹ́ta di ẹlẹ́sìn kan pẹ̀lú ìrọ̀rùn láìsí wàhálà àbí wàhálà wà, torí gbogbo àwọn tí wọ́n ń pa tí wọ́n lọ sun ṣọ́ọ̀ṣì wọ́n ní target fún wọn, wọ́n dẹ̀ ní plan tiwọn. tá a bá ní tanra wa jẹ, tí wọ́n bá sọ wípé òdodo ọ̀rọ̀ tí àwọn tó jẹ́ olórí wa ò fẹ́ gbọ́ ni wípé Nàìjíríà ló worst jù lágbàáyé báyìí nínú nǹkan tó worst tó ń ṣẹlẹ̀ láàrin àwọn tó worst tó ń gbénú ìlú tó worst, kò sí nǹkan tó worst ju tó worst tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ. ìpànìyàn, ìfẹ̀míṣòfò nítorí òṣèlú àti ẹ̀sìn, tẹ́ ẹ bá ní kì í ṣe nítorí òṣèlú àní gbà, torí tí kì í bá ṣe nítorí òṣèlú àwọn àjọ Sharia Council ò ní dìde kán ní àfikẹ́ ẹ̀ yọ ẹni tó jẹ́ INEC chairman tó jẹ́ Kristẹni, bẹ́ẹ̀ tí ẹ̀ yọ tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀, ṣùgbọ́n yé gbogbo aráàlú bó yẹ kíjọba fúnru wọn lésì, ìlú wo nírú ẹ̀ ti lè ṣẹlẹ̀ tí wọn ò ní fi ọlọ́pàá gbé àwọn ẹni tó sọ̀rọ̀, mélòó nínú àwọn tó ń sọ̀rọ̀ bóyá tẹ̀tẹ̀ ṣe fẹ́ gbé wọn nígbà Gumi ò ẹ̀ lè rí Gumi gbé, tí Sultan dẹ̀ lè máa sọ fún wa ìtumọ̀ Boko Haram tá a mọ̀ tóun mọ̀, bóyá wọ́n jọ dálẹ̀ wọ́n dẹ̀ ti jọ sọ aims and objective, torí wọ́n explain ẹ̀ dáadáa pé ìtẹ̀yìn rò kọ́ ni Boko Haram jẹ́, wọ́n láwọn tó ń ṣèlú ò ṣe dáadáa ni, wọ́n sọ wípé ìwé ọ̀dà, wọ́n láwọn tó kàwé yẹn gan wọn ò ṣèlú dáadáa, àwọn tó fẹ́ ṣèlú dáadáa rèé o, àwọn ní ń gbé sàárẹ̀ àbọ̀ yìí o, táwọn wòran yìí o, mi against sàárẹ̀ o, ṣùgbọ́n mo against ẹ̀ nílẹ̀ Yorùbá, kì í ṣàṣà wa, kì í ṣe ìṣe wa, tíjọba bá wa lajúlẹ̀ tí sàárẹ̀ àwa dógun sílẹ̀, ṣèjọba gan máa nísinmi. bàbá wa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àdúrà làwa fi ń ràn yín lọ́wọ́ o, Ọlọ́run á bá yín ṣe o, ṣùgbọ́n ẹ jẹ́ káràlú mọ ohun tó ń lọ, ẹ jẹ́ ká mọ̀ wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe tó dùn mọ́ yín nú, àwọn tó bá wá dùn mọ́ yín nú gẹ́gẹ́ bí àbọ̀ Muslim ticket, ẹ jẹ́ àmọ̀ náà ẹ sọ fáráàlú pé àwọn Fúlàní yìí tí wọ́n fi orúkọ wálẹ̀ IOC tí wọ́n ṣe constitution 1999 àwọn ló ní Nàìjíríà, ẹ kàn ń bá wọn ṣe ni. kábíyèsí Olódùmarè, mo nígbàgbọ́ pé ìtò ń lọ ẹ̀ mọ́ ń pa ẹ̀, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ẹ mọ̀ constitution Nàìjíríà, ìyẹn láà lè yọ dànù pé ààrẹ ò mọ̀ constitution, kò possible, ẹsẹ̀ sọ tó wà ń bẹ̀ fún wa. Jugba Master Channels lẹ tí mo wá ṣé wọn Agboola lórúkọ tèmi, ẹ̀sán tó wà ń bẹ̀ fún wa ní gbogbo àgbáyé, Nàìjíríà ló worst jù báyìí nítorí ogun ìtàjẹ̀sílẹ̀ pọ̀, ẹ̀jẹ̀ aláìṣẹ̀ àìsí máa ké lórí àwọn tó mọ̀ nípa tó ń lọ tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. ọ̀rọ̀ ẹ̀sìn ò yẹ kó le tó báyìí, ṣe tiẹ̀ kí n ṣe tèmi, kí ló wá dé torí Nàìjíríà wá gbálẹ̀ báyìí. ẹni a máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà, àti gbàdúrà ẹnu wa ti bó, àwọn tí ò jẹ́ kádùá ó gbà wà ń bẹ̀, kò sì sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí wọn. ẹ̀yin pastors mo kí yín, ẹ̀yin káà mo kí yín o, ẹ kú àlejò sàríà.